kú dédé àsìkò yìí, ẹ kú iṣẹ́ òní, ṣé iṣẹ́ ò gbómira? Orúkọ tèmi ni Tèmítọ́pẹ́ ọmọ Adétọ̀nà, ọmọ wọn nílùú Èkìtì, Ládó Èkìtì gangan. Mo kí yín káàbọ̀ sórí ètò Yorùbá lédè mi. Lórí ètò yìí lónìí, ọjọ́ tó wà nínú ọ̀sẹ̀ òun la mú wá fún yín o. Mélòó gan lọ́jọ́ tá a ní nínú ọ̀sẹ̀, àti wípé kí ni àwọn ọjọ́ tá a ní nínú ọ̀sẹ̀? A mú ètò yìí wá nítorí àwọn èwe wòyí, àwọn ìran wòyí tí wọn kò mọ Yorùbá dáadáa. Ọ̀pọ̀ àwọn èwe wa lónìí ni wọn kò mọ̀ wípé Yorùbá tẹ̀ ní ohun tí wọ́n ń pe ọjọ́ tó wà nínú ọ̀sẹ̀ bíi tàwọn onígẹ̀ẹ́sì tí wọ́n mọ̀, nítorí a kò lè ṣe ká má lo ọjọ́ onígẹ̀ẹ́sì ní ojúmọ́ kan. Ṣùgbọ́n tí Yorùbá yìí ni ọ̀pọ̀ àwọn èwe wa ni wọn kò mọ̀. Bẹ́ẹ̀ làwọn míì náà tí wọ́n ń ṣèwé ṣùgbọ́n tó wà ní ìran àwọn tí à ń tọ́ ní ọwọ́ yìí tí wọn kò mọ̀ nípa Yorùbá rárá. Lórí ètò lónìí, a máa mú ọjọ́ tá a ní nínú èdè Yorùbá wá fún wa. Ǹjẹ́ mélòó gan lọ́jọ́ tá a ní nínú ọ̀sẹ̀? Méje ni ọjọ́ tá a ní nínú ọ̀sẹ̀. Bẹ́ẹ̀ náà ló wà ní èdè Gẹ̀ẹ́sì. Méje náà ní ti èdè Gẹ̀ẹ́sì. Ǹjẹ́ kí wá ni àwọn ọjọ́ náà? A kà á fún yín, a tún kọ́ lórin fún yín kó lè bá rọ̀ wá lọ́rùn láti mọ̀. Ọjọ́ àìkú òun ni ọjọ́ Sunday. Ọjọ́ ajé òun ni Monday. Ọjọ́ ìṣẹ́gun Tuesday. Ọjọ́rú Wednesday. Ọjọ́bọ̀ Thursday. Ọjọ́ ẹtì Friday. Ọjọ́ àbámẹ́ta ìyẹn ni ọjọ́ Saturday. Ẹ jẹ́ ká wá kọ́ lórin fúnra wa o. Àìkú ajé ìṣẹ́gun, àìkú ajé ìṣẹ́gun, ọjọ́rú ọjọ́bọ̀, ọjọ́rú ọjọ́bọ̀, ẹtì àbámẹ́ta, ẹtì àbámẹ́ta, àìkú ajé ìṣẹ́gun, ọjọ́rú ọjọ́bọ̀, ẹtì àbámẹ́ta, ẹtì àbámẹ́ta, àìkú ajé ìṣẹ́gun, ọjọ́rú ọjọ́bọ̀, ẹtì àbámẹ́ta. Tẹ́ bá lè mọ orin yìí, ẹ kò ní ní ìṣòro rárá láti mọ ọjọ́ tí ó wà nínú ọ̀sẹ̀ ní èdè Yorùbá, nítorí Yorùbá fi gbogbo nǹkan rọ̀ wá lọ́rùn pátápátá ni. Ẹ ṣé, mo dúpẹ́. Mo lérò wípé ẹ gbádùn ètò tá a mú wá fún yín lónìí lórí ọjọ́ tó wà nínú ọ̀sẹ̀. Tó bá tún di ọjọ́ mìíràn, a ó tún máa mú àkànṣe ìdára ẹni lẹ́kọ̀ọ́ mìíràn wá. Ẹ ṣé, mo dúpẹ́. Ó dàbọ̀.